àṣejù bàbá ṣe tẹ́ olówó ní òde aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. Mr. Lékèrè Alálàó mo tún dé mo wọ̀lú ìjìnwẹ́lẹ́ ti dé tí ò jẹ́ wọ́n nájà ṣàbí ọ̀pọ̀ òjò òyìn tí ò jẹ́ wọ́n nájà àbùyídálẹ́ òjò kàtàkàtà tí porú ọ̀gbẹlẹ̀ ìjìnwẹ́lẹ́ dé tí ò bẹ́ nìkan sọ̀tá ẹni ìjírí ń lèjì ń pa. ìyá máa pé èmi làlàó àjíwòjọ́ bí ẹ̀yẹ oko ajísàròyé bí ẹ̀yẹ ìbákà èmi ọmọ ọdẹ ọmọ àlẹ́ ìbá ọ̀tọ́ ọmọ adóògbọ̀n níwájú ogun ọmọ ẹkùn akọ̀mọ́tìkà lẹ́yìn àdúró bírí bírí níbi òdodo àràbà tí gbẹgbẹ́ lẹ́rù kí ló fa orin kí ló dé tó jẹ́ orin ni mo fi wọlé. Mr. Lékèrè Alálàó orí ètò tá a wà yìí lónìí wọ́n fẹ́ kí gbogbo wa ká ṣàkíyèsí àwọn nǹkan kan nínú ayé. ọ̀pọ̀ èèyàn ni wọ́n bí èmi náà máa bí àwọn èèyàn kí ni wọ́n fà nínú ayé gan-an tó jẹ́ pé púpọ̀ ní wa a ní mọ̀ ibi tá à ń lọ. bẹ́ẹ̀ Yorùbá sì bọ̀ wọ́n níbi tá à ń lọ ò jìnnà ibi tá à ń yà lọ́pọ̀. kí ni wọ́n fà á kí ni fa ìfàsẹ́yìn fún ẹ̀dá àti ọkùnrin àtobìnrin. ok Mr. Lékèrè oríṣiríṣi àwọn nǹkan ló lè fa ìfàsẹ́yìn fún ọkùnrin fún obìnrin nínú ayé. àkọ́kọ́ nínú rẹ̀ ó ní àṣejù. gbogbo ẹ̀dá láyé tó bá ti láṣejù gbogbo ẹ̀dá láyé tó bá ti ní ìwà ńwọra ó ṣeéṣe kó mọ̀ mọ̀bí tí ń lọ ó ṣeéṣe kó mọ̀ tiẹ̀ nírò níbi tó ṣeéṣe kó gbára ìgbésí ayé ara rẹ̀ dé. àṣejù a máa fa ìfàsẹ́yìn fún ẹ̀dá lọ́pọ̀ gbà. ká ní ọkùnrin ló bá ní àṣejù tó bá ní ojú kòkòrò nípa kíkó obìnrin ẹ̀yin náà ni ẹ̀yin bàbá mi ẹ̀yin àǹtí mi irú ẹni bẹ́ẹ̀ ṣe é ṣe kó mọ̀ dé ibi tó lérò pé òun lọ kó mọ̀ débẹ̀ lọ́gán. tí obìnrin náà bá sì ní ojú kòkòrò tó ní àṣejù tó ní ìwà ńwọra ọkùnrin tó jẹ́ pé lórí dúdú kíkó ni lórí pupa kíkó ni àti ìkòmórí gbọ̀n my dear brothers and sisters irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n èyí débi tí wọ́n ń lọ bọ̀rọ̀. ó ní Yorùbá fi mọ́ sọ pé gbogbo ìgbà kí ìgbà láyé èèyàn gbọdọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ ní àmójúrùn. ẹni tí ó bá ti láṣejù ó ní ojú kòkòrò ẹni tó bá ní àṣejù ó ní Yorùbá ń sọ pé oníwà ńwọra ẹni tó bá ní àṣejù ó ní Yorùbá ń sọ pé ọlọ́kànjúà. ẹ má sì mí gbọ́ o mi ò sọ pé kéèyàn ó mọ̀ ní àṣejù nípa kéèyàn ó ṣàṣejù ohun rere ó lè ju ohun rere ó lè gbé ìgbésẹ̀ àọ́dá o àwọn ọ̀rẹ́ mi ti ń ṣe nǹkan báyìí gbémi náà gbìyànjú ṣùgbọ́n ìgbésẹ̀ tó máa gbé kì í ṣe tàṣejù kì í ṣe tìwà ńwara. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ kí ló náà láyé tó máa ń kó ìfàsẹ́yìn kó bá ẹ̀dá kó bá ọkùnrin kó bá obìnrin. ẹ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ìfarawé a máa kó ìfàsẹ́yìn bọ́ ẹ̀dá. ìfarawé a máa jẹ́ kí ẹ̀dá ó sáré kó mọ́ tètè bá a débi tí ń lọ àtọkùnrin àtobìnrin. béèyàn bá ti wà tí bá ti ń ṣèfarawé jù lọ́pọ̀ gbà wọn a máa rí ìjákulẹ̀. olórin kan ní kí ló náà láyé tó ń fa ikú ẹ̀dá àfarawé lòun àkọ́kọ́ tó ń ṣekú pa ni ọ̀gbẹ́ni òjò kọ́ pẹ̀tẹ́ẹ̀sì mo ní láti kọ́ tèmi ayéfẹ́lẹ́ lọ́rẹ́ mi rà mo ní láti ra tèmi ọ̀nà ikú ẹ̀dá màrí o ó pọ̀ o ọ̀nà ikú ẹ̀dá màrí o ó pọ̀ lóríṣiríṣi. bẹ́ẹ̀yàn bá ti lè jẹ́ aláfarawé jù ó ṣeé ṣe kó mọ̀ ní ìfàsẹ́yìn bíi báwo. ká ní ọkùnrin ni tó wò pé ọ̀rẹ́ mi ni lágbájá ìyàwó rẹ̀ ti di méjì kò dóhun owó kò dóhun iṣẹ́ ó wá ṣàfarawé ìyàwó. mọ́ mi dádì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ìfàsẹ́yìn ni. àfarawé yìí lè mú kí ọkùnrin náà ìrìn àjò tó yẹ kó rìn ní ọdún méjì mẹ́ta olùsọ̀dì ọlọ́dún pípẹ́ mọ́ lọ́wọ́ olùsọ̀dì ọlọ́dún gbọ́ọ̀rọ̀. tó bá jẹ́ obìnrin náà ní o tó ń ṣèfarawé ọkọ rẹ̀ mi 20,000 ló máa ń fún lọ́sọ̀ọ̀sẹ̀
10,000 ló máa ń fún un níjọ́ márùn-ún bóyá ló ṣe wá jẹ́ títọ̀dọ̀ mi fi rí báyìí sẹ́mi náà ní lọ kí n bọ́ ta kí n nàṣẹ́ síta kí n dọ́gbọ́n kan ní kọ̀rọ̀ ọwọ́ àṣeéṣe o ọgbọ́n tó lòun fẹ́ dá ń kọ̀rọ̀ yìí ó lè ṣàkóbá fún un lọ́pọ̀ ọgbà ibi tó o ti ń rí 2,000 3,000 tẹ́lẹ̀ táṣìírí bá ti tú tọ́ka bá ti fó tọwọ́ pálábá ṣe yí sáǹfààní lè wà láti débẹ̀ mọ́ bí. ẹlẹ́ẹ̀kẹta kí ló ti ń fa ìfàsẹ́yìn bá ẹ̀dá fún ọkùnrin àti obìnrin ẹ̀yin màmá mi ẹ̀yin dáàdì mi. ẹlẹ́ẹ̀kẹta tó tún lè mú kí ìfàsẹ́yìn ó dé bá èèyàn tó lè sọ ìrìn àjò ọlọ́jọ́ kékeré di ọlọ́jọ́ pípẹ́ mọ́ èèyàn lọ́wọ́ oníkéyìn ó wà kó jẹ́ ẹni tí kì í kóra rẹ̀ níjànú. lọ́pọ̀ gbà orí tẹ̀ ń wò yìí kì í ṣe gbogbo wa lórí wa fẹ́ ariwo. wọ́n ń sọ fẹ́ lónìí pé lágbájá ibi tó ń lọ wọn kóra rẹ̀ ń jànú. lẹ́yìn ìwọ àti ẹlẹ́dàá rẹ̀ àtẹ́tí rẹ̀ má bá ẹnì kankan sọ̀rọ̀ bánu sọ má bá èèyàn sọ ó má sọ fẹ́ nìkankan ń ṣe ni kó o gbìyànjú kó o fi ọ̀rọ̀ rẹ mọ Elédùà tó dá ọ tó dá gbogbo nǹkan. ẹlòmíì ó létí inú kò ní gbọ́ yóò ṣàìgbọràn yóò wá mójúlé gbójúlé yóò bẹ̀rẹ̀ sí ní máa polówó ara rẹ̀ káàkiri àyà alágbájá ẹ̀gbọ́n ni àní iṣẹ́ tí mo fẹ́ máa ṣe nísìn iṣẹ́ báyìí ni kódà mo ti ń dájọ́ báyìí. ta ló mọ̀ bóyá aláròká ń lè fẹjọ́ sùn Yorùbá bọ̀ wọ́n ní ẹyẹ bá ti lè rojọ́ wẹ́wẹ́ títí tí ó fi ra rẹ̀ mẹ́jọ́ kò ní mọ̀. ẹ̀dá tó bá ti wà tí ò bá ti ní ìkóra ẹni níjànú ó ṣeéṣe nípa ọ̀rọ̀ àsọjù nípa àròyé àròjù ó ṣeéṣe kó rora rẹ̀ mẹ́jọ́ ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ ó sọ ìrìn àjò ọlọ́jọ́ díẹ̀ kó sọ di ọlọ́dún pípẹ́ mọ́ra ẹ̀ lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹrin tó ń fa ìfàsẹ́yìn bá àwa èèyàn tí kì í jẹ́ ká lè débi tá a lọ lọ́gán òní kíni òní kí èèyàn ó wà kó jẹ́ pé ní gbogbo ìgbà láyé kó má ní àkókò láti ro àròjinlẹ̀. ẹ̀dá tó bá wà tí ò bá ti ní àròjinlẹ̀ kò sí àfojúsùn kankan fún wọn. wọ́n ti ń gbìyànjú àti sọ fún wa ni pé a gbọ́dọ̀ wà nígbà gbogbo ní àkókò gbogbo ní gbogbo àsìkò ká jẹ́ ẹni tó ń ro àròjinlẹ̀. torí téèyàn bá kọ̀ tí ò bá ro àròjinlẹ̀ bóun ló ṣe fẹ́ ronú pé yẹ kóun tẹ̀ ẹ́ wájú. ẹ̀dá tó bá ti ń fi ojoojúmọ́ tó fi ń ṣeré tí ò ní àròjinlẹ̀ tó ń fi ojoojúmọ́ tó ń fi àkókò ara rẹ̀ ṣòfò tí ò lo àkókò rẹ̀ láti ro àròjinlẹ̀ ó ṣeé ṣe o kó jẹ́ pé ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ àbí ìrìn àjò ọlọ́jọ́ kékeré yóò sọ di ọlọ́dún pípẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́. ẹ jẹ́ kí n bi wá ṣé ẹni tó jẹ́ pé ní gbogbo ìgbà nígbà tí gbogbo ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ronú àti ṣe rere kò ní òun ilé ọtí ni kò ní òun ilé ijó ni kò ní òun ilé ibi tí ò kàn ló ń lọ. ẹ wá dá mi lóhùn kí ni irú ẹni bẹ́ẹ̀ ń rò kí ló ń fojú sọ́nà fún kí là àfojúsùn rẹ̀. béèyàn bá wà tí ò bá ti ní àfojúsùn onítọ̀hún ò lè débi gíga o a máa sọ ìrìn àjò ọlọ́jọ́ kékeré di ọlọ́jọ́ pípẹ́ mọ́ni lọ́wọ́. Mr. Alékéré ó pọ̀ lọ bẹ́ẹ̀ lọ́pọ̀ gbà ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní tó bá yẹ láàkó tó yẹ ìgbà tó bá yẹ ni là á yín mú. olóyìnbó ní do the right thing at the right time. lákòókò tó bá yẹ kémi àti wa káàárọ̀ àròjinlẹ̀ ẹ jẹ́ ká jókòó ká pera wa sí àjọ tó nírònú ẹ jẹ́ àròrí wa ẹ jẹ́ àfi àyè lẹ̀ fún ìrònú. kì í ṣe gbogbo ìgbà ló yẹ kí èèyàn ó máa bẹ́ káàkiri kì í ṣe gbogbo ìgbà ló yẹ kéèyàn ó máa relé ijó ó yẹ kéèyàn ó ní àkókò láti ro àròjinlẹ̀. Mr. Alékéré tí bá bí ẹlòmíì léèrè pé níbi tí ọdún dé yìí níbi tí ọdún tayọ ọdún yìí dé ọdún 2024 yìí dé kí ló rò kí ni àròjinlẹ̀ rẹ̀ kí ni àfojúsùn rẹ̀. ẹlòmíì àti ẹ̀ lóhun òní òun jáde ṣe mọ̀ kó sí òun fúngun èmi àtẹnìkan ń sọ̀rọ̀ ó ní kí ni mo fẹ́ kó òun rò pẹ̀lú bórílẹ̀-èdè yìí ṣe rí ó ní òun kan ò sí o fọmọ tẹ́yìn ẹ̀ tààtà lóòótọ́ ni ṣùgbọ́n ẹ̀dá tí ò bá ti ní àfojúsùn tí ò sì ní àròjinlẹ̀ irú wọn bí wọ́n ṣe wà lọ́dún èsì náà ni wọ́n wà lọ́dún yìí o
ẹ má gbàgbé ẹni tí eré ṣíṣe rẹ̀ bá ti pọ̀ jù kò lè sí àyè fún láti ṣiṣẹ́, ẹni tí eré ṣíṣe rẹ̀ bá ti pọ̀ jù kò lè sí àsìkò fún láti tẹ̀ ẹ́ wájú. ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé nínú ohun gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ní àròjinlẹ̀, torí pé ibi ò nílò nínú òótọ́ o, ṣùgbọ́n ẹ má gbàgbé pé àtàǹpàkò báyìí ni wọ́n fi ń pa ẹ̀dùn. ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń ronú, ká fààyè fún ìrònú, ká máa pe àkíyèsí ara wa síbi tó kù tá à ń lọ, ká máa pe àkíyèsí ara wa síbi tá a ti ń bọ̀ lẹ́yìn, torí ẹ̀dá tí ò bá ti rántí ẹ̀yìn rẹ̀ kò lè rántí ọ̀la o. bàbá mi a ní ẹ̀dá tí ò bá rántí àná kò lè ronú bí ó ṣe lọ́la. ẹ̀dá tí ò rántí àná tó bá dòní rẹ̀ eré náà ni ó tún máa ṣe. ẹ̀jẹ̀ aṣeré mọ nímọ̀ kọ́là wa ó lè bá a túbà kó lè bá a túṣẹ́. ẹ mọ̀jẹ̀ á fi àkókò wa ṣòfò, àtọkùnrin àtobìnrin àròjọ́ mùsùlùkùn o. ẹ̀jẹ̀ á lo àkókò wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ìmọ̀, ẹ̀jẹ̀ á lo àkókò wa láìsí àtolúbọ̀ láìsí ìwà ń wara, ẹ̀jẹ̀ á lo àkókò wa láìsí àṣejù kọ́rọ̀ wọn bá di àṣejù bàbá àṣetẹ́. tó lórí iná yóò gbóná láìpẹ́ láì jìnnà ó ṣeé ṣe ká tún bára wa pàdé lórí ètò yìí. ẹ mọ̀ ṣe tí ì ní ṣe o, ẹ mọ̀ ìwà tí ì ní wù, ẹ dákun mo bẹ̀ wá bá a ṣe ń súnmọ́dún tọ́dún súnmọ́ wa yìí. ẹ jẹ́ á máa rọra ṣe, ìbànújẹ́ ó kéré tóbi ó pọ̀ kò ní yàsẹ́ ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Mr. Lékèrè yìí náà rèé, ọmọdé ọmọ àlébàtọ́ ọmọ adúgbọ́n níwájú ogun, ó máa kọ̀ mọ́tìkà lẹ́yìn adúlé yiri yiri nídìí òdodo àràbà tí bẹ́ẹ̀ lẹ́rù. Lékèrè mo ń sọ fún wa pé àkókò òun ni o, ẹ jẹ́ á lo àkókò wa dáadáa. olóògbé ní spend your time wisely. èrè o.